Africa Content TV. Ní tàbí fún yín táwọn èèyàn ò jí fún yín táwọn èèyàn ò ní fún yín gbogbo nǹkan bá ṣe adíyà ní ṣùgbọ́n bó ṣe nǹkan jẹ́ tó ìṣẹ̀lẹ̀ náà ṣe olórí ẹbí ẹ ṣe nǹkan báwọn nǹkan tó máyà bíríkì. Ẹlẹ́kùnrin ní Allahu Akbar. Wọ́n ní ká fọkàn balẹ̀, sàrà tó kí ni láyé tó ti kí. Honorable. Ó papọ̀. Ẹ wá, èyàn lè nínú àwọn ìkẹrù tó máa bá ìdí ni wà, èrò gbọ́dọ̀ bá mọ̀. Ohun tó kàn ní ìsìn. Ẹ̀kọ́ fáwọn. Fatia ló kàn wáyé. Fákìlì ṣe ń là yìí jì. Ẹni òní kan ò lè fún yàn kò ní ohun tí ò ní tí ò fún yàn. Bí a bá ń pe oníkálukú tá ń dárúkọ oníkálukú. Lọ́yọ̀ kọ̀ọ̀kan. A rí i pé Ọlọ́run ọba fi yín síbẹ̀ la ṣe ń pè yín. Kájú ẹ̀ ni. Àìní síbẹ̀ mọ́ náà má fi ṣàdánwò fún yín. Àmín. Àwa náà àìní síbẹ̀ mọ́ náà má fi ṣàdánwò fún wa. Àmín. Al-Fataha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir-Rahim. Maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Bàbá ní kàmá wọ́n ti ṣe nǹkan tó kí sí gbogbo àwọn àfáà. Assalamu alaikum warahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Mo gbọ́dọ̀ jókòó níwájú ayé ọmọ ìlú jókòó. Àbí mi lè jókòó bí ti gbọ́. Ó ní nǹkan tó káwọn èèyàn tó wà lẹ́yìn rí mi ní sà. Ìyẹn ní sà. Ẹ fọ̀rọ̀ rọ̀ síbi ilé báyìí. Ẹ fọ̀rọ̀ síbi ilé àmì pé káwọn èèyàn rí mi àkókò ìṣẹ̀lẹ̀ nọ́mbà 1. Ẹ jókòó ní àtọ̀ká máa yanjú ẹ̀sẹ̀. Ẹ ṣe. Ṣé rí ẹ̀yà apá ìṣe ẹ̀yà èèyàn ìṣe gbẹ̀rú tí wọ́n wá ìṣe adébí sọ̀rọ̀ láti jọ. Ẹ̀tọ́ wà lórí ìjókòó ìlú ẹgbẹ́ ìṣọ̀rọ̀. Láṣẹ́ ọ̀tún tèmi toríjọ́ Thursday tó wọ́n pè mí àwọn níbi alùpùpù àyíká àwọn afáwọn. Wọ́n ti ṣe dáa ní. Ẹran tá a fẹ́ fi ṣe sàárà àdúrà. Wọ́n gbọ́ bẹ̀lẹ́ báyìí kò tí wọ́n 1 minute ní pé wọ́n ti gbọ́ bẹ̀lẹ́ ẹran lọ́rùn wa 1 minute wọ́n ti pè mí wọ́n gẹ́ẹ̀tì mi. Àwọn àpèyí la fún mi. Ọ̀gbẹ́ni lábẹ́ sọ pé kí ló dé kí kan. Afá kí ló ṣẹlẹ̀ wọ́n ní kí sá máa lọ ọdún màmá ti mọ̀. Bàtà kan ti ní ẹ̀yẹ fàwálẹ̀ bí àmà kékeré àtọ̀kùn ẹ̀ lọ́dọ̀ màmá bẹ̀ náà ti pè ẹ̀mí mi sọ fún mi pé ó ti ṣẹlẹ̀. Kí ló dé nínú mi dùn pé inú àwẹ̀ ló bọ́ sí. Wọ́n náà ní ọlọ́run máa ń fi inú àwẹ̀ tọrọ ni. Ó tún bọ́ sáàárín méjì àwẹ̀. Wọ́n fẹ́ sìn Yàbàṣó jọ fún jọ Thursday tọ́nà máa ń bẹ̀bẹ̀ fún. Wọ́n sì ń jọ Jímọ̀ ó tún bọ́ sí Good Friday. Wọ́n ṣoore ìtàn Ọlọ́run ṣoore ìtàn èèyàn sọ fún wọn ṣe tán bọ̀ wọ́n ṣe dáadáa fòmù tó láwọn ará àdúrà tí wọ́n ń gbà lọ́wọ́ pé ìgbẹ̀yìn wọ́n má gbókùn sínú mọ́tò lọ àmáàsì fún Ọlọ́run lẹ́gbà fún mi. Everybody tí wọ́n ń wá bí láti jọ Thursday wọ́n ti ń wá Friday ká lọ sí tí wọ́n sí létí mọ́ra fún wọn ló ní òun ò fẹ́ sùn títí o tó máa ń sọ fún mi
ó ní kí n máa lọ gba kíní kan sẹ́mẹ́ntìrì àbí sẹ́mẹ́ntìrì lẹ́ máa ń gbà yẹn òun náà tó bá ti máa yá ilé òun lòun fẹ́ o máa wá tẹ̀wọ́n mi létí gbogbo gbà mo ṣe rò pé àwọn náà nìfọ̀ mẹ́wàá jẹun agbára ti ra wa ta fẹ́ gbé ẹ̀ka àti bàbá náà so mo láti má dẹ́rù tí nǹkan tó fẹ́ so mo ṣe ní létí àìsàn sí i láìjọ́ tó ti wá sí wọ́n yìí àwọn èèyàn tí ń wá bí ẹsẹ̀ òkèèrè ń bì bọ̀ àwọn èèyàn kan wò pé ìjọ́gẹ́ ẹ̀ máa wà bàbá tó tún yẹ kó wá ọlọ́run máa fún wọn lálàáfíà ọ̀làjú kọ̀ọ̀lá tí wọ́n yà ipò ilẹ̀ wọn so àwọn èèyàn wà wò pé ẹ̀ ń ta ìwé níjọ́ wẹ́dí ọmọ èèyàn báwọn ní òṣìṣẹ́ àbọ̀lá lórí kan àwọn èèyàn ti fà láàjì bomi pé mo dọ̀bálẹ̀ àwọn àbáyé dìde gbogbo ọmọ náà ti fi ṣe ọ̀rọ̀ ní tóró 1984 tí mo jáde secondary school ní Tàlàsó 84 jáde 1984 ni mo jáde secondary school ní Nàìjíríà model ọdún yẹn gangan ní Tàlàsó 84 jáde mo ti ń ṣe Fuji ẹlẹgbẹ̀ẹ́lé láti 1983 mo wá fi kún pé téèyàn bá lè ṣe rẹ́kọ̀dù tí ó gba gbogbo ayé because rẹ́kọ̀dù yẹn worldwide record ní Tàlàsó 84 téèyàn bá lè ṣe rẹ́kọ̀dù gbogbo ayé bẹ́ẹ̀ nínú fẹ́ tàbí ẹni ọlọ́dẹ gbà wọ́n wá ti ń wò pé jẹ́ni máa gbogbo gbígbà fún pátápátá yẹn torí pé jẹ́ mentor mi inspiration mi gbogbo ẹ̀ tó jẹ́ kí n máa kọ́ rẹ̀ máa sọ pé èèyàn gbọ́ èmi á yà sọ ẹlòmíràn ní bẹ́sẹ̀ máa di múra èmi á sọ ẹ̀ tó jẹ́ kí n máa kọ́ rẹ̀ wọn náà wọn gà á tètè ṣiṣẹ́ lábẹ́ wọn àwọn kámẹ́lá sàwọn àbí láti bá lómi lé gbàtà ń lọ sukùl tàbá lọ wá ṣe bí joint kìíní tàbá yìí láti sukùl rọ̀lẹ́ tó fẹ́ lọ plé lálẹ́ wọ́n wà níbi àwọn náà wà níbi. wọ́n wá wà lórí ìjókòó ní èmi ìjọ́ kẹta ó yẹ kó travel níjọ́ Thursday lọ London Thursday tó ń bọ̀ yìí láti lọ ṣeré ní London mo wá tún bẹ̀ wọ́n pé mo fẹ́ kán wà níbẹ̀ níjọ́ mẹ́jọ níjọ́ Friday àwọn atúnlá àwọn máa dúró mi ò rò pé kankan tún wà tí wọ́n tó fẹ́ gbà wọ́n. ó máa dùn mí gẹ́gẹ́ bí ọmọ ní àjọṣe tó wà láàrin èmi àti ìyá wa tí mi ò bá wá ní sí kankan ní gbogbo ẹ̀. Ó dákẹ́ distance Ìjẹ̀bú Òde sẹ́kọ̀ọ́ kept me behind kò lọ títí wà pẹ̀lú mi mo lè sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ pé ó yá kò lọ títí afárá jíde ìmọ̀lẹ́sẹ̀kọ̀. Èní nìta mo bẹ̀ ní ẹ̀bẹ̀ wá pa ni torí mo gbàlejò láàárọ̀ yìí mo ti ń dúró bí ìdájí ní bá ti dé mi torí traffic tó wà bẹ́ẹ̀ yẹn nígbà tó ń jẹ́jà sọ fún mi pé traffic yẹn ó lift ẹni tó jẹ́ kí n mọ̀ pé traffic lift pàápàá ó ní ọ̀gá òun ló wá sọ́dọ̀ mi láàárọ̀ yìí àti ládéhùn wá ní àwọn òdi traffic nígbà táwọn bọ̀ bá a lè ṣe ń wé yẹn lè sí traffic kò sí mi náà láti máa lọ kó tún wá jẹ́ pé ọjọ́ mẹ́jọ ìfọwọ́ni sí mo ní show náà di 16th ní London àṣírí Fakorede àdètí fọjọ́ sí yẹn láti bí almost 1 year and a half wọ́n sì gbogbo àdéhùn àwọn band so kò sí bí ìṣe ní lọ but tó bá jẹ́ pé ká dúró ṣe fìdáwùjọ mẹ́jọ àyè Ọlọ́run sì ṣe kí ni ó sì fà yí ẹ lẹ̀ bísí mi là. So ní òun ṣe ẹ̀bẹ̀ ẹ̀tọ́ ni nítorí pé tí ìgbà wá máa dùn mí á dé mi kò fúnra mi yàtọ̀ sí pé bóyá àjọṣe láàrin wa àjọṣe ọmọ àti ìyá láàrin èmi àti Àdíjà àjọṣe ìyá àtọmọ ìyẹn ṣe pàtàkì òun ti lọ báyìí sí ó ti dẹrù lẹ̀ má wa mo tún sọ lẹ́ǹkan sẹ́rù tó ti lẹ̀ mú wa yẹn títí tí àwa náà tá máa fi padà
àwọn alẹ́ bóòmù náà ọlọ́run ní ọlálẹ́ ẹ̀kọ́ ní kẹ́kẹ́ wọn náà tó àbọ̀ náà ní fọ́ ilé òní dàrú gbogbo ní ìṣẹ̀lẹ̀ gbogbo àwọn ọmọ tọ́lọ́ ní kó tara àwọn náà jáde wọ́n á sìn ẹ́ jìnnà wọn náà á sìn wọ́n jìnnà wọ́n á dógbó wọ́n á dàgbà àwọn náà dúgbó wọ́n á dàgbà lágbára ọlọ́run oṣù máa yọ ọlọ́run ní sọ̀rọ̀ lábẹ́lẹ́jọ́ èyí tó wá lọ yìí ó máa wá mọ ìgbà yẹn sí dáadáa torí kò ní fìgbà kan fi ẹ́ lẹ̀ ẹ̀yin méjèèjì ọlọ́run ṣe yín lọ́rẹ̀ ara yín lójú ayé bó ṣe máa ṣe yín lọ́rẹ̀ ara yín náà nìyẹn títí onífìgbà kan yẹsẹ̀ ọlọ́láyà Fatiha salatul Fatiha. Bismillahir Rahmanir Rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراط المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ká sọ pé amínà.